àbúmọ̀ ẹ̀kọ́ ẹrú gbà náà ni. Kó ẹrú gan. 13 February 1894 ní ọba Alákétu ń gbà yẹn lọ sáyìn fáwọn òyìnbó Faransé wípé abẹ́ òyìnbó Faransé ní Kétu wà. Treaty la máa ń pè. Traité traité làwọn náà ń pè traité là ń pè ní French. Ìlú Gẹ̀ẹ́sì pẹ̀lú ìlú Faransé méjèèjì náà gbé wá Kétu bí náà gbé kalẹ̀ sọ pé ibi tí Kétu bá fẹ́ dúró kó lọ tò sí sẹ́yìn ibi tó bá fẹ́ dúró sí. Àwọn tó kò lẹ́kọ̀ọ́ wọ́n wá bí wọ́n ṣe kàpé gidi. Òun ló fà á ní Kétu fi wà nù Faransé lẹ́nu. Kódà àwọn ilé wà ní Ìlara mẹ́ tó ṣe pé ẹ̀sẹ̀ wà ní Nàìjíríà, yàrá wà ní Benin. Orílẹ̀-èdè Benin Republic ni ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ sì ni ìlú tí mo wà ní wọ́n pè ní Kétu rárá o. Kò ń ṣe Kétu eléyìí tó wà ní Nàìjíríà yẹn o. Kétu eléyìí tí mo wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun ló bí Kétu eléyìí tó wà ní Nàìjíríà àti ìlú bíi márùn-ún míì tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ sì ni ibi tí mo wà òun gangan ní ibi ère Odùduwà ní orílẹ̀-èdè Benin Republic ní ìlú Kétu. Òun náà ni mo wà. Tẹ́ bá wo ẹ̀yìn mi òun náà lẹ̀ ń wò lẹ́yìn mi ẹ̀. Ṣùgbọ́n ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ ìtàn yìí. Ẹ jẹ́ ká lọ sí ààfin. Ìlú Kétu jẹ́ ìlú tí àkọ́bí Odùduwà tẹ̀. Nínú àwọn ìwé history tí a kà, ìwé ẹni àkọ́kọ́ tí a kọ́kọ́ kà ní Joseph Kizerbo ọmọ Burkina Faso ni. Òun ló kọ̀wé pé àwọn Yorùbá jáde kúrò nílé Ifẹ̀ ní 10th century. Làwọn Yorùbá jáde kúrò nílé Ifẹ̀. Ìgbà tó sì jáde oníkálukú lọ tẹ̀dó ẹ̀ síbi tó bá wò sí. Ní àwọn ìwé tí Parende kọ tó wá gbà lọ́dọ̀ àwọn bàbá tí wà ní Kétu ń bí ní wípé 11th century làwọn tó kò lè fẹ́ wọ́n dé àyè tá a wà yìí. Lẹ́ni tá a wà mí àwọn ọba tá a ní ní 51 àádọ́ta ó lé ẹyọ kan ló wà lórí àádọ́ta ẹyọ kan ló wà lórí oyè ní ìsìn. Àádọ́ta ló ti jẹ wá lọ pẹ̀lú gbogbo àwọn ọba yẹn. Ìgbà tó débí lẹ́yìn ọba Ẹ̀dẹ́, ọba Ṣà òun ló jẹ ọba kẹrìnlá. Òun ló tún gbé fákalẹ̀ sọ pé báwọn làwọn lè dáàbò bo àwọn èèyàn tàwọn tó wà nínú ìlú yìí. Ifá wa ní àwọn àjọ̀nú làwọn bẹ̀ níṣẹ́. Àwọn àjọ̀nú wá kòtò yíká gbogbo ìlú owó ibi tó ń wà táwọn èèyàn wà ń gbà yẹn. Àwọn àjọ̀nú wá kòtò yíká ẹ̀ wọ́n á fi ọ̀nà ẹyọ kan sínú ẹ̀ tó fi wọ̀lú. Kòtò yẹn ó jẹ́ mẹ́ta mẹ́ẹ̀ẹ́dógún lọlẹ̀. Mẹ́ta mẹ́wàá ló fi fẹ̀. Ó wá jẹ́ 250 kílómítà ló fi yín ìlú ká. Ọ̀nà kan ṣo tó wọ̀lú yẹn ní wọ́n fi ilẹ̀kùn ńláńlá méjì sí tá à ń pè ní àkàbà. Àkàbà abo òun ni máa ń ṣí sí láàrin ìlú. Àkàbà akọ òun ṣí sí níta. Kì í ṣe àwọn ilẹ̀kùn lásán, àwọn ilẹ̀kùn táwọn bàbá wa ṣiṣẹ́ sí tán ti dòrìṣà táwọn èèyàn ń bọ títí dèní. Àwọn ilẹ̀kùn yẹn kódà ilẹ̀kùn akọ yẹn àwọn ọba Ìdàùmẹ̀ wọ́n gbé e lọ sí Ìdàùmẹ̀ lẹ́yìn ogun ìkẹyìn tí Ìdàùmẹ̀ bá Kétu jà. Ìdàùmẹ̀ bá Kétu jà lọ́pọ̀lọpọ̀ ìgbà láti 70 títí wá 18. 17th century to 18th century. 1886 ni wọ́n jagun kẹ́yìn April to July. Láti oṣù kẹrin títí fi doṣù kẹfà náà jagun ìkẹyìn pẹ̀lú Kétu náà fi gbé ilẹ̀kùn yẹn lọ sí ọ̀hún. Ìgbà tí ilẹ̀kùn yẹn dọ̀hún wọ́n á bẹ̀rẹ̀ sí ní rí àwọn àmódi àwọn àìsàn ńláńlá àwọn nǹkan burúkú tó ṣe wọ̀lú. Wọ́n á gbé ìwò náà sọ fún wọn pé ilẹ̀kùn tẹ́ ẹ gbé wá láti Kétu yẹn tẹ́ ẹ bá gbé kó láàrin ìlú yìí ó tù. Wọ́n fi gbé ilẹ̀kùn yẹn kó láàrin àwọn Kétu tó wá bá wọn lọ ni wọ́n á ṣiṣẹ́ sórí ilẹ̀kùn yẹn padà wá sípò ẹ̀ ló fi wà nípò. Òun la fi ń pè ní magic door. Ilẹ̀kùn akọ Kétu yẹn ó wà ń bẹ̀ dì sí táwọn èèyàn ń kó ní òkèrè tán wá wò. Ọ̀nà ń pè ní ilẹ̀kùn àmì ńlá ni. Àwọn ilẹ̀kùn yẹn kì í ṣe lásán. Èyí tó ń ṣí sínú ilẹ̀kùn abo tó ń ṣí sínú ẹ̀ tó bá ṣe ó fẹ́ sọ̀rọ̀ fún olórí ìlú, ó fẹ́ sọ fún kábíyèsí ni. Báwo náà a ṣe gbọ́ nǹkan tí ilẹ̀kùn fẹ́ sọ? Àwọn àgbàlagbà babaláwo náà àgbé fákalẹ̀
wọ́n fi gbọ́ náà ṣe gbogbo sàárà tó yẹ kán ṣe ilẹ̀kùn ó padà sí tọ̀hún yẹn tó bá ṣe akọ yẹn tó bá ṣe ogun dé nìyẹn àmì burúkú ni àkàbà ìdènà wa jẹ́ àmì ńlá kan fún gbogbo àwọn Kétu tí wọ́n bá pè wọ́n ní ọmọ Kétu wọ́n wá pè wọ́n ní ọmọ òwe tí wọ́n bá pè wọ́n lọ́mọ òwe ọmọ àkàbà ńlá ọmọ àkàbà ìdènà bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè níbo lorúkọ Kétu ti wá wà ìgbà tẹ́ẹ̀dẹ̀ débi Ifá náà náà sáà ń bi léèrè ǹjẹ́ a ti débi tá à ń lọ yes Ifá ní ẹ ti débi tẹ́ ẹ ń lọ báwo la tẹ̀lú yìí gbà wọ́n á gbé Fá kalẹ̀ odù Ifá tó wà ní Ìwòye Bógbè mi ń ṣe babaláwo káwọn babaláwo dáríjì mí o bóyá mo lè ṣí sọ ìjìkìjà kó ṣí ọ̀pẹ ìjìkìjà kó ṣí àgbọn ìjìkìjà kó ṣí àrèlé Ifá ìjì perípekù ó wá fàǹtòrìn kẹlọ odù Ifá tó wà nìyẹn gbogbo àwa ọmọ Kétu tá a bá ń sọ̀rọ̀ títí ká máa fi tọlọ́run sí i ká máa fi tọlọ́run sí i torí Ọlọ́run ló pàṣẹ fún gbogbo nǹkan tá a ní nǹkan tí Ifá yẹn ń kọ́ wa nìyẹn tó kọ́ ẹ kódà téèyàn bá fẹ́ tẹfá tó dùn yẹn bá jáde ó tàn ń gbọ́dọ̀ máa lọ ṣọ́ọ̀ṣì ibi tán ti ń pe Ọlọ́run kó máa bá wọn pè nísìnyí níbo ni gbólóhùn Kétu ti wá jáde ní odù Ifá yẹn wọ́n kì í wọ́n sọ pé kí ló lè túké lẹ́yìn abuké ké ń túké lẹ́yìn abuké tábuké bá sì wà lóye kò sí nǹkan kan tó lè túké lẹ́yìn kó tó di wípé ike abuké kò tún sí láyé mọ́ nìyẹn bẹ̀ṣọ́ báyìí pé tábuké bá sì wà lóye ìyẹn kan kò lè túké ẹ̀ nǹkan kan kò lè túlù yìí gbólóhùn tán fi tẹ̀lú ẹni tó bá jẹ́ pé Kétu ìlú Kétu gbogbo èyí táwọn èèyàn ń tú yẹn kì í ṣọ̀rọ̀ Kétu ibi tí Kétu ké ń túké lẹ́yìn abuké ké ń túké náà ń pè wá tẹ́lẹ̀ ké ń túké àwọn ìgbà táwọn ìbò wá dé ní ké ìkẹyìn yẹn wá tán ló wá di Kétu lénìí ibi tí ìtàn orúkọ ìlú Kétu ti wá nìyẹn àwọn ọba tá à ń jẹ lénìí. báwo ni Alákétu ṣe wá jẹyọ. Alákétu ẹni tó ní Kétu ní ọba Alákétu náà ń pè bẹ́ẹ̀ gbogbo àwọn tó sì ti jẹ látòrí Ìṣó Ìpàṣán látòrí ọba Ẹ̀dẹ́ ní Kétu tọrọ ọba Ẹ̀dẹ́ ló débí Ìṣó Ìpàṣán kò débí Alákétu àtòrí Ìṣó Ìpàṣán títí dẹ́ni tó wà ńbẹ̀ oríkì gbogbo àwọn Alákétu ní Ògún mákọmákọ jàgbanújàgbá ẹ̀ ó mú ọ̀pọ̀lọpọ̀ abapá Òṣùpá agbókè amọ̀yọ́ ọba agbélémura oko ọmọ ẹkùn atorí jẹran ọmọ ẹkùn abirùn lọ̀lọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí mo rántí lóríkì gbogbo àwọn Alákétu nìyẹn ìdílé kọ̀ọ̀kan wá ní orí ìdílé tí ń jọba lọ́dọ̀ wa wá ní oríkì wọn 9 ní gbogbo wọn láti ilẹ̀ wa ṣùgbọ́n 5 ló kù nísìn àwọn 5 tó kù ní Àró Mẹ̀ṣà Mẹ̀fú Alápinni Màgbó ló parí ẹ̀ Àró yẹn ó nóríkì ìdílé tiwọn Mẹ̀ṣà náà ní tiẹ̀ Mẹ̀fú ní tiẹ̀ Alápinni ní tiẹ̀ Màgbó náà ní oríkì tiẹ̀ ṣùgbọ́n èyí tó pa gbogbo wọn pọ̀ òun mo kì í síwájú ẹ̀ báwo la ṣe mú ọba tó wàjà lánàá ìdílé Àró ló ti kúrò ọba tó wà lórí ìtẹ́nísì ìdílé Mẹ̀ṣà ní Kẹ́mi Ọlágùn fún kábíyèsí ìdílé Mẹ̀ṣà ló wà mẹ́ lẹ́yìn Mẹ̀ṣà ni Mẹ̀fú yóò wá kan Mẹ̀fú lẹ́yìn Mẹ̀fú yóò kan Alápinni lẹ́yìn Alápinni yóò wá kan Màgbó àwọn tí ń jọba rẹ̀ báwo la ṣe mú ọba lọ́dọ̀ wa tọ́ba wa bá wàjà wọ́n wá mú àmì lọ ìdílé ọba tó kàn wọ́n ti mọ ìdílé ọba tó kàn lẹ́ẹ̀kan náà wọ́n á má mi lọ bẹ̀ ẹ fún wa lọ́mọ òye àwọn àgbààgbà ìdílé yẹn ó lè jẹ́ ọkùnrin ló kù lágbà ó lè jẹ́ obìnrin ló kù lágbà wọ́n wá pera wọn jọ fúnra wọn náà ń dífá níbọ̀lẹ̀ wọn ò ní jẹ́ kí ènìyàn kankan mọ̀ náà síwájú tó bá ti bímọ náà máa ń dẹ́ta àwọn ọmọ wọn máa ń dífá sórí wọn kí leléyìí wá ṣe wọ́n ti mọ àwọn tí Ifá ti yàn wípé wọ́n lè jẹ́ olórí lọ́la látara odù Ifá tó wá ńgbà tí wọ́n bí wọn donc àwọn ọmọ yẹn orúkọ wọn náà máa ń pè náà máa ń ṣàjọ náà máa ń dífá sórí ẹyọ kankan lórí wọn títí wọ́n fún wa mú ẹni tí Ifá mú tí Ifá bá ti mú àwọn ìdílé ó ránṣẹ́ pé tó bá jẹ́ wọ́n wá fa wọ́n á mú wọn fágbààgbà ìlú wọ́n náà fún ẹ béèrè ọmọ yìí lọ́wọ́ wa ọmọ yìí ni
tán bá mú un ní wọ́n á padà sí Nàìjíríà wọ́n tún wá padà rìn táwọn òbí wa baba ńlá wa ti rìn tán fi wá sí ẹ̀. lọ́wọ́lọ́wọ́ báyìí mi fẹ́ ká àwa Yorùbá ní Nàìjíríà mi fẹ́ ká máa lo ọ̀rọ̀ tí a mọ̀ sí Nàìjíríà mọ́ ẹ jẹ́ ká máa sọ ilẹ̀ Yorùbá. ok níbo nílẹ̀ Yorùbá náà máa padà sí ọ̀rọ̀ yẹn lè máa jí wa yékéyéké ká máa da nǹkan pọ̀ tó ti ń jẹun bẹ́ẹ̀ iná padà sí Nàìjíríà mọ̀ bóyá north ni wọ́n padà sí bóyá east ni bóyá north ni bóyá ni wọ́n padà sí tí ẹ bá mi sọ ibi tí wọ́n padà sí gangan. àwọn òbí wa ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ń padà sí Àró tí mo dárúkọ ìgbà tán kọjá odò Ọ̀yán tán Àró yẹn náà ti ń padà sí ibi tí Ẹ̀dẹ́ ti kúrò tó padà fi wá tẹ ìlú yìí ibẹ̀ náà ti ń kúrò náà ti ń wá náà ti ń mẹ́nìsín àwọn ibẹ̀ ó ti di igbó ńlá torí odò tó kú ẹ̀ Ìmọ̀ Ẹ̀kọ́ gan náà ti ń bẹ̀rẹ̀ nísìn Ìmọ̀ Ẹ̀kọ́ wọ́n padà sí Ìmọ̀ Ẹ̀kọ́ yóò wá gba Ìgbèrèkòtí yóò gba Ìdọ̀fà yóò gba Ìlíkímu yóò gba Dẹ́rìn àwọn òpó mẹ́ta ibi tí wọ́n pàdé Ìyámẹ̀pẹ́rẹ́ gbogbo bẹ́ẹ̀ ni ó gbà títí tí ó fi wá sí ìlú yìí ọjọ́ tó bá wọ̀ ìlú yìí yóò wọ àkàbà ìdènà odi táwọn baba ńlá wọn tó ń mú yín ká ìlú ẹnu ọ̀nà kan náà yóò gbàbẹ̀ wọlé àwọn àgbà ó ti dúró dè mbẹ̀ toró ní ọba ní yàrá kan mbẹ̀ ní ó wọ yàrá yẹn ìgbà tí ẹni tọ̀hún sì ti wàjà ẹni tó ṣíwájú ẹ ti wàjà a ti dá gbogbo ìlú dúró kò síjó kò sílù kò sórin kò sọ́jà pàápàá kò ní sọ́jà ní gbogbo Ìkétu ọjà yóò wà níbì kan ṣo tá à ń pè ní ọjà ikú ọlọ́jà ikú ọmọ ọlọ́jà kìnná lójú ọba kò sọ́ba kan tó lè sọ pé òun rí ọjà yẹn torí tọ́ba bá wàjà náà máa ń bẹ̀rẹ̀ sí nínú ọjà yẹn ọjọ́ tí ọba tuntun sì wọlé ọjà yẹn parẹ́ ẹ̀rí pé kò sọ́ba kan tó lè sọ pé òun rí ọjà yẹn rí ọlọ́jà ikú ọmọ ọlọ́jà kìnná lójú ọba ìta ọba náà máa ń ná ọjà yẹn ìta kan wà tó ń pè ní ìta ọba ibẹ̀ náà máa ń ná ọjà yẹn gbogbo ìlú àtẹ̀gùn àtẹ̀yọ̀ àti Fúlàní gbogbo wọn wà lọ síbẹ̀ ìsìn tí ìlú ti wá de wọn yìí pẹ́ lórí ọjà nínú yẹn torí ẹni tó fẹ́ rìnrìn àjò náà kò gbọ́dọ̀ pẹ́ kó tètè wọlé ara ti bẹ̀rẹ̀ sí ní ìlú wọn lè jó wọn lè ṣe gángan wọn lè ṣayọ kan lára kò sí ṣùgbọ́n ìjọ tó bá wọ àkàbà ìdènà tó wọ yàrá ọba ní àkàbà ìdènà mẹ́ tílẹ̀ bá mú báyìí ìlú ní òjì gbogbo àwọn ará ìlú tí ìlú bá ti dún gbogbo èèyàn mọ̀ pé ọba tuntun dé ní gbogbo èèyàn sáré yóò dọ̀hún ilé wa kún àkàbà náà ní ilé wa kún tó bá jáde yóò fi aṣọ funfun pàká yóò fi aṣọ funfun sórí gbogbo wọn wá wó lulẹ̀ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o lẹ́ẹ̀mẹ́ta wọ́n mọ ọba wọn nìyẹn wọ́n recognize ọba wọn nìyẹn. ó ṣeé ṣe kéèyàn má mọ ọba tó fẹ́ jẹ. kéèyàn tó bá òjò yẹn làwọn tó lọ bẹ̀ ó kọ́kọ́ rí gbogbo wa lásàrè lọ tá a bá tẹ̀lé tó yóò jáde kó mẹ́ tó bá ti jáde àwọn yẹn bá ti kí yóò wá jáde. àfi kéékèèké mẹ́ta kan wá wà láàrin ìlú yóò wá gbabẹ̀ yóò ṣòro àfin àkọ́kọ́ wọ́n gbọ́dọ̀ tẹ̀fá fún gbogbo ìṣà tó máa ń ṣe fún ọba ibẹ̀ ni wọ́n ṣe fún tó bá kò láàfin àkọ́kọ́ yóò wá sí àfin kejì gbogbo àwọn olóyè tó ti kú lẹ́gbẹ̀ẹ́ ọba ìgbà tí ọba tó wàjà lọ ni àbí ìgbà tó ọba tọ̀hún ti lọ ni wọ́n wá gbogbo àwọn ìdílé yẹn kọ́ mọ́ mú oyè wa yóò jáwé oyè lé àwọn olóyè lórí ní àfin kejì àfin kẹta gbogbo ijó tó wà nílẹ̀ àwa kó wa lọ fi kí tó bá kó láàfin kẹta ló wá ń bọ̀ aláàfin gan ibi tó fẹ́ gbé pẹ̀lú àwọn fámìlì ẹ̀ òjò tó bá débi lóru yẹn náà wà dáadé fún nǹkan táwọn olóyìnbó ń pè ní enthronisation ó gorí àpèrè ní èyí tó ń ṣe fún tó ṣe kábíyèsí fún ní àkàbà lọ́hùn òjò tí ó wà gbadé òjò tó wà àfin gan ni ó wà gbadé tó bá gbadé tán lípajá wọn á gbé nípọ̀n kúrò mí lọ sákàbà yóò gbé padà kí gbogbo àwọn ẹni tí kò rí kan tó padà rí. ìyẹn dàbí orúkọ tẹ pé sí ní èdè Gẹ̀ẹ́sì ní introduction la ṣe ní àkàbà ṣùgbọ́n coronation láwa ṣe ní ààfin ọba gan mi ẹni tó wà ń bẹ̀ nísìn
ó wọ àkàbà ìdènà ní 25 March 2018 ló wọ àkàbà ìdènà náà ṣe introduction fún ló wá ṣe gbogbo àwọn orò gba inú ààfin kékeré yẹn títí ó wá wọ bí ní Saturday 27 July 27 July 2019 2018 25 March 2018 ló wọ àkàbà láṣẹ. ìgbà tó wá padà dé kọ́. ààfin mẹ́ta ló fẹ́ gbà kọjá. mo ní yóò ṣòro yóò ṣe fá yóò jáwé oyún á wà kójú lọ fún un tó bá débí náà wàá ṣe coronation ní 27 July 2019 ló débí ọdún kan oṣù ìgbàlẹ̀ àtẹ́ǹkì ló fi rin gbogbo ìrìn àjò yẹn kó tó wá dé ààfin tó wá dé palace. kódà 49 ọba Adétutù àwọn yẹn sọ pé 3 ọdún mẹ́ta 3 years ló lò ní ààfin kejì tán ti ń jáwé oyè tó jáwé oyè sáwọn èèyàn lórí ẹ̀ 64 ní tiẹ̀ kó tó wá dádé ó pẹ́ kó tó wá dé ààfin bí ó pẹ́ nílùú Kétu. orúkọ ọba tó wà lóyè ní ìsìn ni Àkànní ọba Àkànní Aláyélúwà ọba Àkànní Adédùnlóyè Adérọ̀mọ́lá kábíyèsí o kábíyèsí o kábíyèsí o bàbá. ẹ jẹ́ kí wọ́n bí ní ìbéèrè kíákíá yìí pé kí wá ní àjọṣepọ̀ tó wà láàrin Ilé-Ifẹ̀ àti Kétu lọ́wọ́lọ́wọ́ báyìí. ìgbà tí ọba Síjúadé Òkùnadé wà lóyè ó wá bí ní 1983 ló fẹsẹ̀ tẹ̀lú Kétu 49 ọba ló wà lórí ìtẹ́ ọba Adétutù Àdìró ló wà lórí ìtẹ́ tó wá bí aṣọ funfun ló fi tarí ló wá jẹ́ kó yé wa wípé ọba Alákétu àkọ́bí Odùduwà ni fún gbogbo ilẹ̀ Yorùbá wípé tọ́ba Alákétu bá dé adé kò sọ́ba Yorùbá tó gbọ́dọ̀ tó dé adé níwájú ẹ̀ torí adé ìbílẹ̀ ni Alákétu jogún ló gbé wá lọ Kétu. mo ní Ọọ̀ni Ifẹ̀ ṣe Òkùnadé Síjúadé òun ló sọ gbólóhùn yẹn. kódà ọba kan náwọn ọba tí Adétutù pè kó wá bá àgbàlejò ó dádé wá bí Ọọ̀ni Ifẹ̀ dá lórí yẹn wọ́n ní kì í ṣọba Yorùbá ó ní kónù kò gbọ́dọ̀ dádé wájú bàbá tó bí bàbá yẹn ṣe dìde tó fi lọ lé nìyẹn àmọ́ kan tó ṣẹlẹ̀ sí nígbẹ̀ mi fẹ́ sọ yẹn. Òkùnadé ó tún wá padà wá nígbà tí ọba 50 tó joyè 50 ọba tó joyè ọba Àlàró Aládé Ìfẹ́ ó padà wá ló ń sọ fún wa wípé ká má fojú di ọba Alákétu o àkọ́bí Odùduwà ni ká máa fún un ní ìtó yẹ níbẹ̀ náà ìgbà tí ìjọba kò pín wọn sí Nàìjíríà ló fà á ni àwọn fi yọ̀ǹda ẹ̀ fún wa tí ò bá ṣe bẹ́ẹ̀ àtẹ̀ní máa rí sójú àwọn ò ní jẹ́ kó sinmi lọ́dọ̀ tàwọn lọ́hùn. báwo ni wọ́n ṣe wá pín Kétu síbí máa padà sọ yẹn fún yín tá a bá sọ̀rọ̀ Ilé-Ifẹ̀ náà àjọṣepọ̀ tó wà láàrin Ilé-Ifẹ̀ pẹ̀lú Kétu nú ìtàn tá a gbọ́ táwọn baba ńlá wa sọ tí Síjúadé fìdí ẹ̀ mọ́lẹ̀ ọba Síjúadé ó ní Alákétu nìkan ní gbogbo ọba Yorùbá ló ní yàrá Ilé-Ifẹ̀ láàfin Ilé-Ifẹ̀ Alákétu nìkan ní gbogbo ọba ní tó bá jẹ́ pọ́ wá sí Ilé-Ifẹ̀ kò ní lọ sóòtẹ́ẹ̀lì lọ́sùn yóò wọ yàrá yóò sùn yàrá Alákétu wà pẹ́. ǹjẹ́ àwa tá a wà ń bè náà bí ìyá àmọ̀yé Alákétu kò dájú àwọn tó wà nílẹ̀ Yorùbá náà mọ̀yé Alákétu ṣùgbọ́n Alákétu ẹ̀kọ́ Alákétu ó lọ ju bá a ṣe ń wò ó lọ torí tẹ́ bá dé Bàríà lónìí ilé òrìṣà wọn Condomblé náà ń pè Condomblé Kétu wà ní Bàríà lónìí Salvador de Bàríà ibẹ̀ làwọn Kétu pọ̀ sí èdè Kétu wọ́n sọ èdè Kétu náà Condomblé Ìjẹ̀ṣà wà ńbẹ̀ Condomblé àwọn Ànàgó wà ńbẹ̀
àwọn Kétu náà ló ṣokùnfà gbogbo yẹn tó sì ṣe pé wọ́n wá bí wọ́n wá ń ṣòro wọ́n wá ń ṣe òòṣà Ṣàngó Ọbàtálá Yemọja wọ́n wá ń ṣe àwọn òòṣà yẹn lọ́dọ̀ wa mi tán tó ń gbé padà sí donc orúkọ Kétu ó ti lọ Agbomẹ̀ àgọ́ Kétu tó wà l'Agbomẹ̀ lẹ́ni a lè kà wọ́n tó jẹ́ pé Kétu ló lajú fún wọn l'Agbomẹ̀ kápá yẹn ti donc nǹkan tó wà láàrin Ilé-Ifẹ̀ pẹ̀lú Kétu òun mo ti sọ yẹn. ìbéèrè méjì ni kí ni àjọṣepọ̀ tó wà láàrin Kétu bí àti Kétu Nàìjíríà àti Abẹ́òkúta náà. ìgbà tó di 1886 níjà ìkẹyìn láàrin Agbomẹ̀ pẹ̀lú Kétu mo sọ lẹ́ẹ̀kan tán kó àwọn èèyàn wa lọ sí ọ̀pọ̀ nú àwọn èèyàn wa náà ti kó gba ìgbẹ́ tó ti lọ sékòó tó sá lọ sékòó tútú àwọn ìdílé ọba àwọn tó jẹ́ tó námì àmì ọba lọ́wọ́ tó námì ìlú yìí lọ́wọ́ wọ́n ti gbanú ìgbó wọ́n ti lọ sí Nàìjíríà ìgbà táwọn dé Nàìjíríà àwọn náà tẹ Kétu Mile 12 wọ́n ti ń kó lọ́hùn wọ́n kó lọ́hùn tó bá fẹ́ jọba wọ́n kó lọ́hùn wá sí Kétumi àti Kétumi náà ti lọ dádé fún wọn lọ́hùn ìgbà táwọn dé wọ́n sọ mú gọ́vùnà òyìnbó English tó wà lọ́hùn sọ pé àwọn èèyàn tàwọn tó jẹ́ Yorùbá wọ́n wà ní west pé àwọn ègún ń dààmú wọn kán lọ gbà wọn kalẹ̀ wọ́n ní tán bá sinyé fáwọn yìí pé àwọn ò gbé lábẹ́ ìjọba English àwọn kò ní tán wọ́n sinyé tálẹ́ni tó fún mi ní wọ́n sign tálẹ́ni tó fún mi ní information Professor Anthony Aṣíwájú ní Nàìjíríà ọmọ bíbí Kétu ni ṣùgbọ́n ìmọ̀ ẹ̀kọ́ sí Adó-Odò ibẹ̀ náà gbé ó ní 1888 náà ti sign fún gọ́vùnà òyìnbó tó wà lẹ́kọ̀ọ́ wípé àwọn fẹ́ gbé Kétu sí abẹ́ London ìgbà tí àwọn èèyàn wá lọ sí Agbomẹ̀ òyìnbó French le colonel non oh et pourquoi j'oublie Dodd Alfred Dodd tó jẹ́ French okogun ó wọ Agbomẹ̀ ọba Béhanzin ló wà lórí oyè l'Agbomẹ̀ 1892 ìgbà tó kógun tó wọ Agbomẹ̀ Béhanzin finance ààfin ó sá wọnú igbó gbogbo àwọn tó wá jẹ́ àjèjì nílùú Agbomẹ̀ wọ́n sọ pé kó ní ká kú máa lọ lú ẹ̀ náà á fa àwọn òyìnbó náà tẹ̀lé àwọn èèyàn wá sí Kétumi. ṣé Agbomẹ̀ kó ẹrú gbà náà ni. kó ẹrú gan ó kẹrù ìgbà táwọn tó gbajúmọ̀ ti lọ. àwọn olókèlérú gbà náà. mo mọ̀ Yorùbá pọ̀ nù ọ́ àwọn ìgbà táwọn tó gbajúmọ̀ ti lọ sékòó àwọn tó kù àwọn jagunjagun tó kù lẹ̀ wọ́n sọ pé ibi tó fẹ́ gbé àwọn lọ kó wọ́n gbé àwọn sílẹ̀ wọ́n lọ bá wọn wọ́n fi kó wọn wá lọ wọ́n fi yọ̀lẹ̀kù lọ donc ìgbà tó ń déhùn lógún 1892 tí Faransé kó wọ Agbomẹ̀ dọ̀hùn ìgbà tó bá sá lọ wọ́n sọ fún gbogbo àwọn tó kó lẹ́rú àwọn Mahi ni Yorùbá ni Chabẹ ni Dàsà ni wọ́n sọ fún gbogbo wọn kí oníkàkú máa lọ lú ẹ̀ àwọn French ló tẹ̀lé àwọn èèyàn wa padà wá sílé láti Agbomẹ̀ gbàtán débí tí àwọn èèyàn wá sọ pé àwọn fẹ́ gbé lábẹ́ òyìnbó Faransé wọ́n ní wọ́n sáyìn fáwọn ni 13 février 1894 13 February 1894 ní ọba Alákétu ń gbà yẹn ọba tó jẹ́ 46 lọ́dọ̀ wa mi ọba lórúkọ Odù èrè ẹ̀ wà láàrin ìlú orúkọ Odù Àrẹ̀mú ló sáyìn fáwọn òyìnbó Faransé wípé abẹ́ òyìnbó Faransé ní Kétu wà. ìgbà tó wá di 1895 wọ́n ti ṣe kọ́ngírẹ́sì Berlin ní Allemagne wọ́n fẹ́ pín. ṣé mo orúkọ tí wọ́n pè kí ní ẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì treaty la máa ń pè. traité làwọn náà ń pè traité là ń pè ní French traité accord adúnpè ní accord. ẹ má bínú nígbà tẹ̀síwájú bá mi rántí ibi tí wọ́n sọ̀rọ̀ yẹn ni pé ọba ló sàn ṣe rí ọdún 1886 tẹ̀sán yẹn tẹ́ni òun ẹ̀ jàjà kan nílé ìkẹyìn
mo fẹ́ sọ fún yín pé ọdún 1886 yẹn náà níjà tó ṣẹlẹ̀ láàrin Yorùbá lápapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ọdún yẹn náà ló tán. ọdún yẹn náà nìyẹn náà. ọdún yẹn náà ló tán. àwọn orílẹ̀-èdè wọn tó pọ̀ tó jẹ́ kíjà yẹn tán. àwọn England. ok. ogun yẹn la máa ń pè ní ogun Kiriji. ogun Kiriji la máa ń pè ogun yẹn ní orílẹ̀-èdè Nàìjíríà. so tẹ̀tẹ̀ ẹni wọ́n sáyẹn sí káwá pè ní treaty. ọdún yẹn náà ni wọ́n sáyẹn tẹ̀tẹ̀ ok ẹ tún fún mi lọ́kàn sí ni. mo sọ fún yín pé ẹ tún fún mi lọ́kàn sí ni. kẹ́ni mọ̀ pé gbogbo ẹjọ́ wọnú ara wọn ni. ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ yìí lọ. donc àwọn gbajúmọ̀ ìdílé ọba tó ti lọ sẹ́kọ̀ọ́ wọ́n ti sáyìn tírítì pẹ̀lú òyìnbó Gẹ̀ẹ́sì lẹ́kọ̀ọ́ wípé àwọn fẹ́ gbé Kétu sábẹ́ London. àwọn tó kò ní Àgbómẹ̀ táwọn òyìnbó Fásé lead wá padà sílùú wọn wọ́n sáyìn ní 1894 pẹ̀lú òyìnbó Fásé wípé àwọn fẹ́ gbé lábẹ́ òyìnbó Fásé. ìgbà tó wá di 1895 tí wọ́n ṣe tírítì Berlin tán wípé àwọn fẹ́ pín Áfíríkà. ìràwọ̀ àmì ìlú Gẹ̀ẹ́sì pẹ̀lú ìlú Fásé méjèèjì náà gbé wá Kétu bí náà gbé kalẹ̀ sọ pé ibi tí Kétu bá fẹ́ dúró kó lọ tò sí yìí sẹ́yìn ibi tó bá fẹ́ dúró sí. àwọn tó kò lẹ́kọ̀ọ́ wọ́n wá bí wọ́n ṣe kàpé gidi wípé ilẹ̀ ọlọ́ràá ni ibi táwọn wà oúnjẹ sì wà àwọn òyìnbó kò dà wọ́n láàmú kán tò sí yìí. ìràwọ̀ England yóò ràn wá lọ́wọ́ yóò tẹ́ wá lọ́rùn ju Fásé lọ. àwọn èèyàn wa tó kò lágbómẹ̀ ní táwọn bá tò sẹ́yìn Fásé dájúdájú àìláìmoore làwọn jẹ́ ipò oore tí Fásé ṣe fáwọn. bí àwọn ọba pẹ̀lú àwọn ìjòyè wọ́n ti sọ fún gbogbo ará ìlú wípé lẹ́yìn Fásé nìkan tò sí. òun ló fà á ní Kétu fi wà nù Fásé lẹ́nu. kódà àwọn ilé wà ní Ìlara tó ṣe pé ẹ̀sẹ̀ wà ní Nàìjíríà yàrá wà ní Benin torí àti Kétu náà ti kó náà tẹ Ìlara náà tẹ Ìmẹ̀kọ náà tẹ Abẹ́òkúta Ìtáké àwọn Kétu ló tẹ. mo fẹ́ lọ sórí ẹ̀ nìyẹn donc gbogbo èyí tí mo fẹ́ sọ lórí àwọn tírítì yẹn 1888 náà sì yẹ tírítì pẹ̀lú àwọn òyìnbó England 1894 náà sì yẹ pẹ̀lú àwọn French náà papọ̀ bí Kétu capital ní ibi jẹ́ fún kingdom Ìkétu. ṣe tí wàá rí i pé pàṣán tá a fi nàyálé òun náà la fi nàyàwó. ẹ wo fídíò yìí ò tí ì tàn síbí mo sì ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo fẹ́ fi hàn yín nípa Kétu pàápàá jùlọ conversation yìí ò tí ì end ibi láti máa dánu dúró lẹ́nìí torí mi fẹ́ kí fídíò náà gùn jù ṣùgbọ́n kó wá tó dìgbà míì fídíò mi tí mo fi kẹwò ló ń jáde lójú screen yẹn ẹ máa gbádùn ẹ̀ náà ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ní wá lórí ìkànnì a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àti pé ní Bùnmi Adétọ́nà. ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ bá mi like fídíò yìí ó ṣe kókó ó ṣe pàtàkì sí mi tó bá yẹ pé ẹ tí ì like ẹ jẹ́ like ẹ jẹ́ kó wá tó dìgbà míì ẹ má gbàgbé láti like ara yín ó dàbọ̀.